Ṣẹ́ríkí Fúlàní Lagos àbí Sultan ni wọ́n fèyí jẹ o. Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ bíròkò yìí bá dàgbà yóò gbẹ bọ́. Ṣẹ́ríkí Fúlàní Lagos àbí Sultan ni wọ́n fèyí jẹ o. Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ bíròkò yìí bá dàgbà yóò gbẹ bọ́. Bí Yorùbá ṣe ń ṣe o ara tá ò rí dá lọ́dọ̀ wọn ló ń ṣẹlẹ̀. Ṣẹ́ríkí lásán ó ń ṣe bí ọba o. Yorùbá ẹ jẹ́ tètè ronú o. Ṣẹ́ríkí Fúlàní Lagos àbí Sultan ni wọ́n fèyí jẹ o. Yorùbá ẹ jẹ́ ronú jinlẹ̀ bíròkò yìí bá dàgbà yóò bẹ́ bọ́. àìsí ilé olóńgìní ilé délé èkúté àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ bí nǹkan ò bá bọ́ sórí Yorùbá kì í já nǹkan kúnra a sì wéwéwé pariwo ṣe ni wọ́n ń sọ̀jì ká pa ẹ́sọ́ pé ó ń bọ̀ ṣe là á múra kalẹ̀ ìdí ni wípé bí abẹ́rẹ́ là á ṣèkà ìjọ tó bá tó ọkọ tán ní tó pani wọ́n yin ìbọn pa kábíyèsí ìlú ní gbàgede Fúlàní rorí òkè àdúrà ńlọrọ̀ yìí jẹ́ olùjọ́sìn gbé wọ́n ń béèrè 2 million naira kí wọ́n tó lè fi wọ́n kalẹ̀ ìran Yorùbá ń ṣe bí ẹrú nílẹ̀ baba ńlá wọn láìsí lókè ọya Fúlàní ń fọwọ́ lálẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ṣe bí ọba Ṣẹ́ríkí Fúlàní Èkó ní kò sípò òṣèlú tóun àtọmọ òun ò lè dùn gbọ́ ọ̀rẹ́sẹ̀ wèrè ògùn sóògùn ọlọ́gbọ́n èwo lọ fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ àbí orí sanmi ọ̀sán ń gbé orí gbàdá ò gbàtọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ ni eégún lé lọ òjì ló ń jẹjẹ ńdò ló tó fẹ́ jèrè arọ́run àkùkọ wa ló fi ogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ ńlẹ̀rú bá pẹ́ ńlé ní ń bu alájọbí ńláyé bá gbógun mọ̀ lọ́ba ìránnisẹ́ fọ́ òdúpẹ́ kọ́ wá ńláyé bá ẹgbà tápà lọ́kọ́ léègùn náà ìran Yorùbá sì mọ́wọ́ lẹ́rán wọ́n ń wòran wọn òwe nǹkan kan wọ́n yan ọmọ Katsina sí kọmíṣánná Èkó àdúpẹ́kẹ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Fúlàní ń pètèpèrò láti gba ilẹ̀ wa àwé nǹkan kan wọ́n ń gbé ọmọ wọn sórí kìríkì Yorùbá káàkiri Àkàndá àti sọ̀rọ̀ nípa iṣẹ́ ibi Fúlàní lẹ̀ yí ọjọ́ pẹ́ àìmọye rẹ́kọ̀dù mo ti ṣe sẹ́yìn tí mo tú àṣírí ìkọ̀kọ̀ wọn ọmọ Yorùbá ò ní kọbi ara sí ilé ó dìgbà tí nǹkan bá bọ́ rí kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri sáwọn bíbù yìí ò ní gbalẹ̀ wa Àkàndá ṣe ti gbọ́ àwé kóńkó ẹ wo fídíò tí mo sẹ́ni yẹn wò sà Muhammed Abubakar Bambado Ṣẹ́ríkí Fúlàní ìpínlẹ̀ Èkó wọn ló ní kò sípò tó ń wò lédùn nínú ipò òṣèlú ní Lagos State lọ́mọ aládé bá fi gbé ta ẹgbẹ́ kánà yìí ná ẹgbẹ́ oníyọ̀rọ̀ nílẹ̀ Yorùbá mo ní ẹ̀sìn mi agbájá jẹ́mánù yìí sọ pẹ̀lú ìgbéraga then àìfẹ̀lẹ̀ kébòsí ni ọ̀jẹ́ kíbòsí ó ṣe é jò ìtọ́ yẹ kí òkú boyín ọ̀bọ̀ irọ́ ni ìbọ̀kúbọ̀ lẹ́ẹ̀mọ́ bọ̀ kiri gbólóhùn kan ṣoṣo ni gbogbo yín ọmọ gbé anu kiri Fúlàní tó sọ̀rọ̀ ó ti sọ ó sì mìíní ẹ̀ ó ti fọkàn sí ó sì ti gbà bẹ́ẹ̀ ó gbà wípé ó lè wáyé lọ́jọ́ iwájú ìran ọmọ aládé tí ń gbé ìròyìn ọ̀hún kiri ó ti panumọ́ ó ti dá a lé ó ti panumọ́ ó ti dá a lé wọ́n ti hó bí ẹ̀rọ ọ̀lọ́gì tán wọ́n ti mọ́kàn kú ò wọ́n ti ń bá iṣẹ́ ajé wọn lọ Yorùbá ti gbàgbé ẹ̀ pátápátá bí ẹni pé kò tiẹ̀ ṣẹlẹ̀ rárá Fúlàní kì í gbàgbé ìpinnu tiwọn ní wọ́n bá ti wí gẹ́lẹ́ ni wọ́n ti ṣe Èkó ni wọ́n bí Muhammed Abubakar sí baba ńlá baba rẹ̀ ti wọ̀lú Èkó wá ó ti lé ní 100 ọdún dáadáa Èkó ló bí gbogbo ọmọ rẹ̀ sí o òun ní generation kẹta àwọn ọmọ ẹ̀ ní generation kẹrin ní Lagos State gẹ́gẹ́ bó ṣe wí are you telling me pé kò lè contest fún gómìnà ìpínlẹ̀ Èkó ṣe bí yóò kù sọ́wọ́ àwọn olùdìbò kí ló wá fariwo òfò nínú yẹn Fúlàní ọba àgbà gbogbo Èkó dẹ́gbẹ̀rí ogun tí ọba ti lé mi lọ́ọ̀dẹ bàbá mi àbùṣebùṣe èmi Àkàndá ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá tí ọba ti kìkù yí ẹ̀ sọ́ tí ó kì í ẹ̀rú ọ̀kẹ́ kò ní gbé mi nínú ìdí
ni pé tàbá wíwíwí tẹ̀ ẹ̀ bá gbọ́ á padà sí mẹ́nu náà ni máàlù yìí ní àbúrò àtẹ̀gbọ́n tó jẹ́ pé Yorùbá nìyá wọn. You stop them bí wọ́n bá fẹ́ du sẹ́nẹ́tọ̀ Abubakar Bambado kò sí ọ̀rọ̀ kankan kù sínú wọ́n ṣàlàyé ẹ̀yà tá a ní Nàìjíríà láì fepo bọyọ̀. Ó ní èròǹgbà Yíbò kì í dúró lórí bísínẹ́sì wọn lọ. Ó ní ìran Yorùbá ó fẹ́ràn àṣà àti ṣe Yorùbá púpọ̀. Ó ní èròǹgbà Fúlàní àtàwùsá ìdó lórí ẹ̀sìn lọ. Ó gbà wípé Fúlàní pọ̀ nínú àwọn tí ń gbé sùnmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn dẹ́mí àwọn èèyàn légbodò. Ó ní àwọn adàlúrú tí wọ́n ń pààyàn fipá bá àwọn ìyàwó oníyàwó lò pọ̀ tí wọ́n sì ń gbé ilé onílé kiri. Ó ní Fúlàní ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe Fúlàní gidi. Ó ní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. Ìdí ni wípé Fúlàní ní forí kó gbogbo wàhálà yìí jù bí wọ́n ti ń jí wọn lọ́mọ gbé òun náà ni wọ́n ń pa wọn lọ́mọ. tí òun bá wá sọ pé Fúlàní kọ́ ni wọ́n ta ni ń gbénú igbó tó ju Fúlàní lọ. ó ní ṣùgbọ́n gbogbo ara ló ń fi lòdì sí ìdàlóru. àfi ká sì jọ wá gbo dẹ́kun fún ìjínigbé àti ṣekú oró pani ni mo ṣe ní ọmọ ṣe jẹ́ kó yà ọ́ lẹ́nu. ẹ̀tọ́ ẹ̀ ní wọ́n ń joyè ìjọba Fúlàní ilẹ̀ Yorùbá kò yẹ kí yẹn ọjọ́ lójú bóyá torí pé wọ́n ò sì mọ̀ ni pé wọ́n ń jọba Yorùbá ní Kánò wọ́n ń jẹ́ ní Kaduna wọ́n ń jẹ́ ní Àbújá nílẹ̀ Yíbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bọ̀tì ṣe làgẹ́rẹ́ wọn gbọ́dọ̀ jíjó pátá mọ́ ló bá dánwó ilẹ̀ ní òsùn wọ́n mọ ìwọ̀n ara wọn lókè ọya wọn kì í kọjá àyè ara wọn. ìran Yorùbá nìkan ní kì í bìkítà láti di ẹrú nílẹ̀ bàbá rẹ̀. Yíbò àti Fúlàní ò ní pẹ́ pè kó máa lọ́wọ́ tá a bá ṣọ́ra ṣe. ìdí ni wípé àìtètè wọ́n èèrà ní mú kí ìrà ó sọ ní dígí àmúgùn. ìdí ni wípé Yorùbá ò fẹ́ràn ara wọn ìtanú ìkórìíra ọmọlàkejì là ń bá ká. ìdí nìyẹn tí Fúlàní tàbí Yíbò tí wọ́n fi ń ráàyè wọlé sí wa lára. wọ́n á ti wọlé sí wa lára tán bí kòkòrò ajẹnirun ká tó ṣẹ̀ṣẹ̀ wá máa sáré ìyà kiri. kí ni ìtumọ̀ Sàríkí Fúlàní of Lagos State? ọmọ Yorùbá ti ń jọba nílẹ̀ Haúsá nílẹ̀ Yíbò kí ni wọ́n ń gbà níbẹ̀? àtèyí tí ọ̀rọ̀ bá jẹ́ ńlé àtèyí tí ọ̀wá láti ìdílé ọba sóòkò tó bá wù ni là ń jẹ́ lẹ́yìn odi. Fúlàní kàrámọ̀ tí wọ́n ní Sàríkí Fúlàní ìpínlẹ̀ Èkó ó gbé tiẹ̀ lọ sí next level. mbọ̀tì ẹ ti jẹ́ dòdò ẹnu ògbódòdó mọ́ ngbẹ̀ tí ń jọba ń Kánò ní Kaduna ní Àbújá sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí o. wo bí wọ́n ṣe kàrámọ̀ tí wọ́n Sàríkí Fúlàní lè yí àbí Sultan gómìnà ìpínlẹ̀ Èkó kúkú ń bẹ níbẹ̀. ilé yìí fi yàtọ̀ sí Sultan tìlú Sókótó. ìlú Èkó nìyí ó ti ń dábí ẹdun tí ń rọ̀ bí òwì fún ojú rẹ̀ ló ń jẹ dáadáa. Sultan of Lagos lèyí o ṣe Sàríkí Fúlàní o. Sultan of Edinburgh lọ́nà Sultan of Òṣogbo ti ń lalẹ̀ òun káàkiri. Sàríkí Fúlàní láwọn ìlú kéréje Fúlàní ọ̀fẹ́ gbogbo ojúkojú wọlé Yorùbá wá mọ́. wọ́n ti mọ̀ wípé yóò ní wàhálà nínú wọ́n sì mọ̀ pé ìwọ ò ní pẹ́ kò nílé bàbá rẹ̀. kọ́lọ̀ ń jẹ́ kí físà ló èbó tó ń process yìí ó tètè bọ́ sí o. kọ́lọ̀ ń gbàdúrà rẹ kó lè travel kí Fúlàní ó lè dogun ilé bàbá tó bí ọlọ́mọ kí wọ́n lè kó tọmọ ti mọ̀lẹ́bí tarátọ̀rẹ́ wá. ojoojúmọ́ ni Fúlàní àti Yíbò ni wọ́n ń populate ara wọn nílẹ̀ Yorùbá. kí ni èròǹgbà tiẹ̀ lórí ìyẹn? olóró ń bọ̀ jẹ́ Yorùbá paramọ́tò ta ní ń bójútó ètò ààbò ilẹ̀ Yorùbá gan. Àmọ̀tẹ́kùn ni àbí fìjìláńtì àbí ṣe la kàn fi Ọlọ́run sọ́lé. Sàríkí Fúlàní àbí Sultan of Lagos yìí kàṣà tẹ̀sán gbogbo wa. ní kété tí mo rí kò sí méjì tó sọ kúrú sí mi lọ́kàn ju ìṣẹ̀lẹ̀ Ìlọrin Àfọ̀njá lọ pé àìmọ̀kan ní mú èkúté pé olóko níjà bí abẹ́rẹ́ là á ṣèkà níjọ́ tó bá tó ọkọ tán ní tó pani. Ìlọrin Àfọ̀njá ló yẹ kí Yorùbá ó fi kọ́gbọ́n ẹni àrá bá pààyàn lójú ẹ̀ rí bó bá gbọ́ kíkó òjò yọ fara sókè bàbá wa lanú lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ṣe gàmùgàmù ò ní bojú ìlú jẹ́ ni mo fi ní olóògùn ni ó tó pàgùntàn lọ́ọ̀dẹ̀ ó yẹ kí baálé ilé ọ̀tá jí Fúlàní mọ
ọgbọ́n àyínnìke láti wọlé sí ìlú kan lára. ìkan náà lẹ́ẹ̀kan rí Sultan of Sokoto tàbí Emir ìlú Kano yọkàn promote Sẹ́ríkì Fúlàní sí first class ọba nílùú Èkó ni. àbí ìlú mélòó nílẹ̀ Yorùbá lọ́kàrámọ̀ ọba tiwọn tó báyìí ẹ kàn pariwo lásán ẹ sinmi ẹnu ni bí wọ́n bá ti wá rí tìlú Èkó ṣe wọ́n ó ti bẹ̀ fò sọ́tà láti bẹ̀ wọ Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe gba Bídà àti Súlèjà nìyẹn. bákan náà ni Sultan of Kaduna Jos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilẹ̀ Yorùbá lọ́kàn nínú àjẹ́ndà wọn ti ń gbilẹ̀ ní Èkó àti Ọ̀yọ́ Aláàfin Fúlàní ń jayé ọba ní Ọ̀yọ́ Aláàfin tiwa ní. bákan náà ni wọ́n ń fẹlá ní Ìwó Olódù ọba pẹ̀lú ẹ̀dẹ̀mọ̀pó àrógó ìjà pé wọ́n ń jẹ Sẹ́ríkì Fúlàní kọ́ lọ́yẹ kájà o bí kì í ṣe ọ̀nà láti rè yí apá wọn kájẹ́ ọmọ wípé ìjòyè lásán ni kọ́ mọ̀ ṣe bí ọba àti pé olórí ẹ̀yà lásán ni kọ́ mọ̀ sòkò ṣe bí kábíyèsí bí bẹ́ẹ̀ bá kọ́ àbámọ̀ ni ó dà nígbẹ̀yìn sẹ́ẹ̀bà ìpè kan rókò yìí ní kẹ́ńkẹ́ yóò dàgbà yóò sì béèrè ẹbọ. àwọn ìránṣẹ́ ikú yìnbọn pa kábíyèsí ọba Israel Adélùsì Olúfọ́n of Ifọ̀n ìpínlẹ̀ Ondo lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2020 èmi Àkàndá báyìí ní ta lọ́pọ̀ba ajínigbé ni àbí agbanipa Fúlàní ni wọ́n ni àbí Yorùbá ó ṣèèsì ni àbí wọ́n mọ kábíyèsí tẹ́lẹ̀ kí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí lọ́ba ṣe fún wọn ta ni kábíyèsí ń dùn nǹkan mọ́ lọ́wọ́ gbogbo ìdáhùn sí ìbéèrè wọ̀nyí ló ṣókùnkùn bọ̀tì ikọ̀ Àmọ̀tẹ́kùn pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ti mú àwọn afurasí ọ̀daràn kan ní Ẹlẹ́gbẹ̀ká forest iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lọ́wọ́ wọn ò sọ ọ́ ní pàtó irú èèyàn táwọn afurasí ọ̀daràn wọ̀nyí jẹ́ ṣé Ìgbò ni wọ́n àbáwúsá o Fúlàní ni wọ́n ni àbí Yorùbá àbájáde ìwádìí ni yóò fojú òdodo hàn bọ̀tì béèrè kan sọ sọ́kàn mi Àkàndá pé wá ìdódìdí ọba aládé fi kú tú ẹ bẹ́ẹ̀ pé ṣé kò sóògùn tàbí àjẹsára kankan fọba mọ́ni àbí kábíyèsí wà nínú àwọn ọba tọkọ̀ pa sí ìṣẹ̀dálẹ̀ mo ní ṣé kábíyèsí wà nínú àwọn ọba tọpa ìṣẹ̀ṣẹ̀ tì Abramadé Sànyámọ̀ kárí láyé o lójú ọ̀tá Sàjẹ́ Rójà ìránṣẹ́ ikú Àbáṣà wọ́n lé wọ́n fìbọn lé wọ́n fìbọn dá bátànì sí mọ́tò olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re lára bọ̀tì omi tá a dà sẹ́yìn díẹ̀ lára ni Àtàbáṣà àtàwọn ikọ̀ rẹ̀ n ò rí bàbá fi ṣe nǹkan kan àfi nígbà tọ́lọ́jọ́ dé o àwọn tá a mọ̀ ní ojúlówó ọmọ Yorùbá nù ọba ilẹ̀ Yorùbá ọba gbé Jésù tàbí ànábì lérí irú ìyà tàbí kú tí ọmọ ẹ̀sà wọn pa bí èkùrọ́ ń kọ́ ọ̀gá nù ẹ má sì mí gbọ́ ń òfin kú yọba o bọ̀tì gbàmí ọ̀yàgbá Yorùbá wọn lẹ́ranko búburú ń lé mi bọ̀ lọ́dẹ ọba aládé Yorùbá gbọ́dọ̀ ní àjẹsára wo wojú Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ní ìgbà téèyàn ń wojú ẹkùn ní bàbá mi alówó lòdù bí ìyèrè wojú Ọ̀ọ̀ni àná ọba Síjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè súnmọ́lẹ̀ súnmọ́ẹ́nì ní ìgbà téèyàn ń wojú àlùjànnú ni tani yóò wá sọ pé lébi ọ̀kan mọ́ rí àlẹ́ ìbálòyẹ kọ́ bá Yorùbá ó jẹ́ ó tiẹ̀ sì yẹ kí kábíyèsí ọjà kútúkútú díẹ̀ adìẹ gan kò sí ń jọ gbọ́jọ́ kú ẹ̀ pé ìjọba du adìẹ lọ́rùn yóò gbìyànjú gbọ̀nyẹ́ pèpè yóò ṣáájú bóyá pọ̀ òun lè yẹ lórí òun lọ́jọ́ gan ò ní déédéé gbọ́rùn kalẹ̀ fún alágbàtà kí gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá tọ́jú ara wọn lè mí ń wò torí pé ẹlẹ́yà làwọn ẹ̀yà tó kù ọmọ fi wá sí wọn á ní ṣe bọ́ba wọn náà lámúkù lọ́nà tó ẹ́ àgótọ́gbọ́n sásá ilẹ̀ bí títí mú ní jọ́ọ̀jẹ̀ tẹ́ wọ́n ń bọ̀ sí bọ́sì olóṣì abara pàṣípàṣí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ń bẹ lọ́wọ́ ẹ̀yin ọba aládé wa mi ò pé ọmọ ṣẹ̀sìn àjòjì o bọ̀tì ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe tiwa lárugẹ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́gbọ̀n wọ́n ti ẹ̀ láwọn ajínigbé wọ́n rorí òkè àdúrà nílùú Abẹ́òkúta CAC prayer mountain ti ń bẹ ní Mùṣín Àyànmọ́ Mọ̀sán wá ìsinmi Abẹ́òkúta ẹkùn bọ́dẹ lójú oorun ni bó nígbà ọ̀fọ̀ níyì yóò pòórá in Jesus name mọ̀kẹ́ lójú àbíntígà wọ́n kọ pásítọ̀ ní àdá kó tó mọ líìdì wọn lọ sí yàrá kọ̀ọ̀kan tó wà níbi tí wọ́n ti sùn sí wọ́n gba owó
nǹkan àlùmọ́nì kí àwọn kan gbé sá lọ wọ́n ti ẹ̀ ní àkọ́kọ́ béèrè mílíọ̀nù 2 náírà kí wọ́n tó lè fi wọ́n kalẹ̀ ní nọ́mbà tí wọ́n fi ń pè rẹ́lẹ́tìfù wọn nìyí o 08114022543 àti 07042476569 ẹni tó bó níròyìn sọ̀rọ̀ ọlọ́ya òun lẹ́nu tí àwọn èèyàn pàtàkì kan wá sí police station pẹ̀lú jíìpù wọ́n wá láti wá béèlì àwọn afurasí ọ̀daràn èyí tó báyàn lọ́kàn jẹ́ dóni àwọn ọlọ́pàá tí wọ́n tún gba 300,000 naira lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fìyà jẹ wádìí kí ni wọ́n fi 300,000 naira ṣe ẹnìkan wá láwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ajínigbé mo ní tẹ́lẹ̀ ńkọ́ ta ní bójútó ètò ààbò ilẹ̀ Yorùbá ní ìbéèrè tí mo béèrè síwájú bí à ń fi Ọlọ́run ọba sọ léde tó Àkàndá alódọ̀rọ̀ lẹ́nu bíi tètè Àjàó Àró Awíkóńkó sọ̀rọ̀ lójú Ọlọ́run tó di pé n ó kìdá ọ̀rọ̀ mi bá gbọ́ mo ní kí n tó rán gbogbo ẹ̀yin ojúlówó ọmọ ọkọ Yorùbá létí ni bí àjèjì ọwọ́ kò gbé gbá dórí bólókèrè bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀yà báyà bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀ ẹ̀jẹ̀ àrànra wa lọ́wọ́ ilẹ̀ Yorùbá ó lè gòkè àgbà ní ìjà sowọ́pọ̀ tí àṣà àti ṣe Yorùbá padà tún ìwọ́n lọ ń ṣe Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó yín tó máa wáyé lọ́jọ́ ìsinmi tí ń bọ̀ yí gangan aago 8 alẹ́ Nàìjíríà 8 PM Nigerian time 13th of December 2020 gbogbo emiri Àkàndá kọ́ gẹ̀ẹ́sìn kò ní kẹ́sìn kúrò mi fẹ́ gẹ̀ẹ́sìn kò ní kú mọ̀ ìrẹ́mi tó ní kú mọ̀ rẹ̀ sí tí ó fi gùn lọ́ọ̀tì comedy album tuntun kémi náà ò tiẹ̀ lè tẹ̀ jáde ní fídíò CD àkọlé ẹ̀ ni mo pè ní Mr. Joker àti ìkówójọ ọlọ́gbọ̀n mílíọ̀nù náírà for purchasing audio and visual studio equipment orí Zoom meeting application láti máa ṣe launching bó tiẹ̀ jẹ́ wípé gbogbo wa kọ́ la lè kópa ó wù yín ẹ fẹ́ sọ̀pọ̀tì Àkàndá orí pé gbàgbá kíkanjú kan ò lè dógúnṣẹ́ bí ọ̀bá sálátìlẹ́yìn fún àti péjú àjùmọ̀jó ní gbayì wíwọ́ lẹ́sẹ̀ ijó ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́ mo ti ṣe close to 200 albums lórí social media ṣe ń gbé kankan jáde lórí CD ràn mí lọ́wọ́ ká lè gbé èyí jáde gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn òde account number nìyí fẹ́ni tí ò bá lè kópa lórí Zoom Access Bank The Values Heritage lórúkọ àkáǹtì account number ní 0789124933 ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó live ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV àṣà Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe wò.